máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. ní tìkúlí ìyẹn ni mo jí mo dẹ̀ fi mu gàrí tèmi ni ṣé tìkúlí èmi ni mo jẹ́ mo dẹ̀ fi mu gàrí tèmi ni everybody call me Mr. Tito ni mo ṣe máa jà lágbàdo jayé o. mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Mohammed Ali já tiẹ̀ lógìjó ló máa ń gbọ̀n lórí pọ̀nà oníbìtì já tiẹ̀ lágége Mike Tyson lókè mo máa lọ jà tèmi lágbàdo jayé níbalẹ̀ yìí lọ́jọ́ rẹ̀ ò bàbá mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Ìlà fún tó wọnú ewé dùn láti gbọ́ kàmàlà tó wọ fún ẹja gan láti mọ̀ alókèbá nílò ṣẹpẹ́ sígẹ́ kojú má kojú má parẹ́ ẹrù eyín ń bá mi ẹyin jọmọ́ mi lówùúrọ̀ kùtùkùtù lọ́jọ́ tẹ ń gbóná gbogbo ara ò síbi tí wọ́n ti ra igan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó ló já sí ìyá musa ni wọ́n ti lọ pé fọyín ṣùgbọ́n fọyín tí a pè ní ó tètè dé kí fọyín tó dé èyí ti jóná tán gbogbo àwọn mọ́là tó ń bẹ lágbàdo ìgbé górógóró ní gbogbo wọn ké ènìyàn jórí ẹja lọ́jọ́ tí a wí àní tó bá kọ́ débẹ̀ akẹ́yìn sọ́wọ́ gbogbo dúkìá ẹ̀yìn ló jóná dànù tán mo máa lọ ọjà mo máa lọ ọjà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé mo máa lọ jà mo máa lọ jà lágbàdo jayé ará ọ̀tá ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Alájídé nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Bàbá ọba nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Sábíàmù nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Ábúráhámù nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Àbúṣọ́mìdé nà mí kìí gan mo máa lọ jà lágbàdo jayé. Dédé ló nà mí lọ́jà ọ̀dọ́ mo máa lọ jà lágbàdo jayé. Mr. Sọ́mẹ́mẹ́ máa ṣeré ẹ lọ mo máa lọ jà lágbàdo jayé. Wọ́n ní mixi nà mí ní sọ́rọ̀ máa dé mo máa lọ jà lágbàdo jayé. Ṣébò sọ̀kọ̀ nà mí ní Bàrígà mo máa lọ jà lágbàdo jayé. Abẹ́rẹ́ sí Sàláwà nà mí lágbàdo jayé mo máa lọ jà lágbàdo jayé. Adúmọ̀déyìn nà mí lábúlé Ẹ̀gbá mo máa lọ jà lágbàdo jayé. Káyọ̀dé nà mí nínú sídìí mo máa lọ jà lágbàdo jayé. Ìjọba bá ń wo tún wọn nà mí o mo máa lọ jà lágbàdo jayé. Ìjọba mo Sunday yẹn my lawyer mo máa lọ jà lágbàdo jayé. Onígbànjo ò bébì mi mo máa lọ jà lágbàdo jayé. Ayé ni rọ́mọ wá gbà mí lẹ́rù mo máa lọ jà lágbàdo jayé. Àníkẹ́ Sàlà kọ́pẹ́ bọ́sẹ̀ o mo máa lọ jà lágbàdo jayé. Bísíbísí mi fáìmọ̀ láti mo máa lọ jà lágbàdo jayé. Yeah, I guess my name is James Olarinwaju Ominka, aka Pastor Fighter, Abadanija Enija Obalopere Lọkùnrin, Mr. Comedy Paradoxically, Odosically Para. Would feel you in the building. Thank you.